Ẹ kálẹ́. Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́. Malẹ́mi lọmọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọbọ̀ Sokoto kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọmọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo dẹ̀ ní ìgbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á gbà fún wa. Mo kí ẹ̀yin al-ulama'u warasatul anbiya'i. Ẹ̀yin àfá Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Muqaddam Sheikh. Àfá akọ́mọ níkéwà, àfá akọ́mọ lẹ́sìn, àfá akọ́mọ lédè. Pẹ̀lú gbogbo Mùsùlùmí pátápátá mo kí yín pé assalamu alaikum rahmatullahi ta'ala wa barakatuhu. Mo wá kẹ́yin Kìrìsìtẹ́nì, ẹ̀yin ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi. Reverend Bishop nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi Kérúbù and Séráfù Celestial. Pẹ̀lú gbogbo Kìrìsìtẹ́nì àgbálá ayé pátápátá mo kí yín wípé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá kẹ́yin ìyá mi, bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹsìn kẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé ewé á máa jẹ́, egbò á máa jẹ́. Ẹ ní ṣe ewé já, ẹ ní ṣe egbò wà. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yin ìyá mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin tí dúró tọmọtọmọ yìí fi ṣubú. Ẹ̀yin tí dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi ọ̀kan fọ̀ ọ̀kan nù ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri ẹ fi ṣàwa ọmọ Yorùbá ẹ fi ṣe wá lóore owó. Ẹ fi ṣe wá lóore ọlá. Ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo wá ṣèbà orí tó kún tí ò níná. Mo ṣèbà ọjà tó kú tí ò lérò. Mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn ẹ̀yin àgbààgbà. Mo ṣèbà yín o. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá. Látòrí Gọ́vnà Abíọ́dún Ṣèyí Mákindé. Gọ́vnà Lucky Ayédatiwa. Gọ́vnà Abíọ́dún Oyèbánjí. Gọ́vnà Babájídé Sanwó-Olú. Gọ́vnà Adémọ́lá Adélékè. Pẹ̀lú Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún mo kí yín o. Mo wá kí gbogbo ládéládé lóyè pátápátá nílẹ̀ káàárọ̀ òjíire. Mo kí bá mi Ọ̀nìrìṣà. Àrólé Oòduà àjẹgbẹ̀nìbí àti àkún aláṣọ àlàfúnfúngbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀. Ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì. Ọ̀jájá the second Àrólé Oòduà Ọọ̀ni Ilé Ifẹ̀. Mo fi kí Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́ Adé the first. Ọba Aláyélúwà Aláàfin Ọ̀yọ́ kí adé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kẹsìn ọba ó jẹ kó kánrin kése. Mo fi wá kí bàbá tèmi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first. Mo fà wọn mẹ́tẹ̀ẹ̀ta kí gbogbo ládéládé lóyè pátápátá nílẹ̀ káàárọ̀ òjíire yàtọ̀ sólùwò ọba tẹ́ ẹ tó ṣẹ̀ṣẹ̀ po igbó fresh fún tó ní Olódùmarè ránun sí gbogbo àwọn ládéládé nílẹ̀ káàárọ̀ òjíire tó tún sọ̀rọ̀ akútọ́ba nù. Mo kí alànà fún gbogbo ìran Yorùbá Professor Banji Akíntóyè alànà fún gbogbo ọmọ Yorùbá jálé jáko. Mo sì kéjìká tí ọ̀já sọ bọ́ lẹ́yìn lọ́rùn ẹni. Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ akukọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí. Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde. Ọmọ ládé Aláàfin ọ̀ládé adé orí aládé kó lágbà fáláàfin bọba ròyìn lójú bẹ́ẹ̀ bá pàdé ikú bàbá yèyé lọ́nà ẹbí wọn léèrè pé ṣé lóòótọ́ adé orí aládé kó lágbà fáláàfin. Olóyè Sunday Igboho Oosha bàbá kẹ́ ẹ pẹ́ o.
mo kí gbogbo akọni nílẹ̀ káàárọ̀ òjíire, mo kí gbogbo ọmọ Yorùbá ní Kwara, mo kí gbogbo ọmọ Yorùbá ní Kogi, mo kí gbogbo ọmọ Yorùbá ní Delta, bẹ́ẹ̀ mo kí gbogbo ọmọ Yorùbá ní Bayelsa. ẹrù tàbí ẹmọ kì í túwò, wọn ò ní gbé kẹ́nìkọ̀ọ̀kan wa mọ́lé o. àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. ẹ káalẹ́ o, a kú bójú ọjọ́ ṣe rí, a kú dédé àkókò yìí níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa wò mí àbí láti máa gbọ́ mi. ní mo tó wáde, kí ni tó gbé wá? àwọn àgbà bọ̀ wọ́n ní àlásọ lọ́rùn pàká, ó tóhun àpérò fọ́mọ eríwo. ikú tí sì ń pojú bá ẹni, wọ́n lóòwe ńlá ló ń pa á fún ni. pánsá òfúra pánsátá, àjà òfúra àjájìn. ó nílé ìran Yorùbá ò bá fura, olè ó kó wa lẹ́rù lọ, olè sì ti ń kó ọ̀rẹ́dì. ṣé kò tó ìrònú fún wa? a gbé ọpọlọ wa kalẹ̀, àwa ọmọ aládé, ká bira wa léèrè pé níbo gangan là ń lọ. ọlọ́kọ̀ tí ń darí ìran Yorùbá níbo ní ń darí rẹ̀ lọ? gbogbo àwa ọmọ Yorùbá, ojúṣe wo là ń ṣe látàrí kí ìran Yorùbá lè bọ́ lóko ẹrú? wọ́n ń pariwo pé kò tóhun, ó sì ń dò yìí ká ni. I keep on shouting about the present security situation of Yoruba land. ẹ̀yin kan sì ń patí pàlàbà lórí ẹ̀. ọ̀pọ̀ àwọn èèyàn mẹ́sẹ̀jì mi lórí ọ̀rọ̀ ètò ààbò. ó ti di responsibility tèmi àti tẹ̀yin. kò ṣeé fi dá àyàn kan mọ́. torí pé ibi tí ọ̀rọ̀ ètò ààbò délẹ̀ káàárọ̀ òjíire bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ẹ wò ó, àfàìmọ̀ kọ́mọ onílùú ọmọ fìlú lẹ̀ kó gboko lọ. torí wípé kí ni? eku òké bí eku, ẹyẹ òké bí ẹyẹ, bẹ́ẹ̀ ọmọ èèyàn ò fọhùn bí ọmọnìyàn lórí ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ káàárọ̀ òjíire. tí n bá sì ń pariwo, tí mò ń lagun, tí mò ń ké tótó, kì í ṣe fáǹfààní tèmi nìkan, kì í ṣe fún mọ̀lẹ́bí mi nìkan, bí ò ṣe fún gbogbo ìran Yorùbá lápapọ̀. tó bá ti mú àwa tá ń bẹ ńlé, tá ń kérora wípé ètò ààbò ọ̀dà, iná ẹ̀ ló dífá fún ẹ̀yin ìyá mi, bàbá mi tẹ́ ń bẹ ní diaspora, tẹ́ ẹ̀ ní ìbàlẹ̀ ọkàn pẹ̀lú ìfọkàntán pé ẹ fẹ́ wá sílé. torí tẹ́ bá fẹ́ wálé, ẹ máa bẹ̀rù wípé kí àwọn ajínigbé kí a má ṣẹ́bùrú yín lọ́nà láti jí yín gbé, pàápàá jùlọ láti má dá ẹ̀mí yín légbodò. a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ikọ̀, ìní dárúkọ, tí wọ́n ṣiṣẹ́ láwọn òpópónà Èkó sí Ìbàdàn, tá a dẹ̀ rí result léyìí tó bí pàjáwìrì tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi bẹ̀rẹ̀ sí ní demolish gbogbo unwanted buildings and shops lórí òpópónà Lagos Ìbàdàn Express Road. àwọn kan ló ṣiṣẹ́ débẹ̀ o, mo dẹ̀ kí wọ́n, mo yìn wọ́n lọ́gọ̀ ẹnu, o. ìní tá a bá kàn ń wá tá à ń pariwo àwọn tó ń ṣe làálàá, tá ń ṣe ìdààmú, tá ń ṣe fìtínà lórí wípé kí ààbò
kó lè dájú ńlẹ̀ káàárọ̀ òjíire tí wọ́n bá wá béèrè fún ìrànlọ́wọ́ wa ó yẹ á ṣe fún wọn náà. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ìjì ló ti jà lórí ọ̀rọ̀ ètò ààbò ìran Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti parọ́ ní tí ò jẹ́, àmọ́ a lè wá torí pé béjò bá ṣe gùn tó ká dáná sunlé, bá a bá torí nǹkan kan á torí nǹkan kan. Tá a bá wo wípé a ti ràn wọ́n kan lọ́wọ́, ìrànlọ́wọ́ tá a ṣe fún wọn a rí result, ibì kan ní result máa gbà wá o. Ẹni tó bá anybody can bear me witness, ẹni lọ rèé ṣe àwọn ìwádìí tí mo sọ yìí. Ṣé wọn clear òpópónà Lagos Ìbàdàn express road ní àná tí í ṣe ọjọ́ Thursday? Operation Foluma ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílẹ̀ Yorùbá. Mo dẹ̀ sọ fún yín, àwọn tí Olódùmarè ń lò wọn ò ṣe tán pé ká ẹ rí ojú àwọn, wọn à dẹ̀ ṣe tán láti wá bá sórí social media láti máa solicit fún tí ò ṣe é solicit fún. Ilé mi ṣe ń sọ wípé ìwọ tó o bá mọ̀ pọ̀ ọ fẹ́ ràn wọ́n lọ́wọ́, ẹni tó jólùdarí wọn a lè fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ fún tàn pé ẹ gbà ẹ bá sọ̀rọ̀ ntí ẹ bá náà fẹ́ lẹ́yìn tí ẹ ti sọ fáwa. Àmẹ́yìn àgbà ní ẹnu oníkàn láti gbọ́ pọ̀n, wọ́n bá fetí ara wọn gbọ́ tán náà fẹnu ara wọn sọ jáde fún ẹni, and which is going to be ntí ò ní bọ́ sáfẹ́fẹ́. Torí pé ọ̀pọ̀ ogun tó kó ọ̀pọ̀ nǹkan tó kó wàhálà bá ìran Yorùbá ni wípé gbogbo ètò tá a máa ń ní pátápátá ni la máa ń gbé orí afẹ́fẹ́. Táwa bá ti wá gbé ètò tá a ní, táwa bá ti gbé wá sórí afẹ́fẹ́, àwọn ọ̀tá wa wọ́n wá derive nǹkan tó fẹ́ derive látòrí ẹ̀, wọ́n mú àwọn nǹkan tó jẹ́ ṣàǹkóṣàǹkó wọ́n wá lò against wa. Èyí ló ti ṣàkóbá fún wa lọ́pọ̀ ọ̀gbà sẹ́yìn. Àwa fẹ́ kírú ẹ̀ ó tó bọ̀ máa ṣẹlẹ̀ mọ́. Ìdí nìyẹn tá a fi sọ wípé let them remain the way they are, and if anybody is willing to assist them, just contact. Àyírájẹ poro àwa ń ṣe fídíò, àwa ń sọ di fọlọ́fọ́kálé, wọ́n tó wá ń lé wọn kí kò ṣeé ṣe o. Ẹ má bínú ẹ̀yin tẹ́ mẹ́sẹ̀jì mi, kò ṣeé ṣe. And the information in my own little and àìbò lélẹ̀ ìbò ẹ má jẹ́ ń ṣe ìbò sọ kìí ṣe ti bàbá mi náà jáde. Information tí ń bẹ lọ́wọ́ tèmi tó wà at my own dispenser, wọ́n ti ń rí àwọn ìrànlọ́wọ́ kéékèèké kan gbà léyìí tó dẹ̀ ti jẹ́ kóríyá fún wọn láti ṣiṣẹ́ dáadáa. Àfi ẹni tí ó bá fẹ́ jálábòsí ni ó lóun ò rí àwọn ìyàtọ̀ láwọn òpópónà wa kọ̀ọ̀kan nílẹ̀ káàárọ̀ òjíire, pàápàá jùlọ Ifẹ̀ Iléṣà road, Lagos Ìbàdàn express road, Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ road. Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ road yẹn ó ti di páńpẹ́ kú gbẹmọgbẹmọ àwọn Fúlàní ajínigbé láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn. Ó ti pọ̀ jù, àmọ́ àdúpẹ́ Olódùmarè ti ń fojú àwọn ẹni bí hàn. Àṣírí ọ̀tá ààrẹ Yorùbá ti ń tú. Àwọn tó ń tẹ̀yìn jagun gbérùran Yorùbá, àṣírí wọn ti ń tú. Wọ́n à ní gbé wá sórí afẹ́fẹ́ náà pé kẹ́ ẹ máa wò ó. A fẹ́ tàṣírí ara wa, a fẹ́ fi ohun ìjà wa, a fẹ́ fi lọ́tà lọ́wọ́. Torí dáa náà bá ń ṣèkà fúnra Yorùbá,
wọ́n èé gbé sórí afẹ́fẹ́ wọ́n èé gbé sórí afẹ́fẹ́ ìyẹn ń bẹ̀rù. Ibi tí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá wá dé láàrin èmi àti ẹ̀yin, kí lẹ rò kó jẹ́ ọ̀nà àbáyọ? Tá a bá kọ̀ tá a contribute kótà sí tiwa sí ń sìn, tó bá wá padà di ń tá a lérò bọ́ pẹ́ bóyá ẹjọ́ ṣé ká bẹ̀rẹ̀ sí ní trade blames láàrin ara wa ni, ká bẹ̀rẹ̀ sí ní sọ pé ìwọ ló fà á, wọ́n sì pariwo ńgbà náà o. Ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá, a ti mọ̀nà pé ẹ ti dágun lá sí ìpè àwa ọmọ yín láti ṣe kíni, láti dáàbò bò wá gẹ́gẹ́ bí n tó lódùmarè rán yín sí a, àmọ́ ẹ kọ̀ ẹ ṣe. Àwa ọmọ yín wá dìde à ń dáàbò bora wa. A dẹ̀ dúpẹ́ Ọlọ́run ò fìran Yorùbá lẹ̀. Yorùbá ti gbẹ́ sí i, k'Olódùmarè túbọ̀ máa lé wa kó nínú ọgbọ́n àti làákàyè. Àwa ò ní kí wèrè ọmọ sùn rárá ò sáà mọ́ ti kìran mi ni. A ní kí Fúlàní kí wọ́n má dá wàhálà alẹ̀ lókè ọya àbí láwọn abòmíì, àmọ́ kán yọ̀ǹda lẹ̀ Yorùbá. Ká ṣe kí ni? Ká yọ̀ǹda lẹ̀ Yorùbá. Ètò tí mo ṣe lọ láàsì, orí èèyàn mi kan tó mẹ́sẹ̀jì mi, ó ní pé Omíyalé please ẹ má pe Haúsá Fúlàní mọ́. Ó ní àwọn Fúlàní gan ń fojú àwọn táwọn jẹ́ Haúsá wọ́n fi rí màbo. Tó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àjọ àtàwúsá o àti Yorùbá o àti Ìgbò ẹ̀jẹ̀ àjọ pè ká pè wá náà. Ká dẹ̀ mú ọ̀rọ̀ ètò ààbò wa lọ́kùnkúndùn. Ewúrẹ́ ò lóhùn ò sọmọ ìyá àgùntàn. Ìgbà tágùntàn wá wò sọ̀sọ̀sọ̀sọ̀ tó níyà àwọn òbí dúdú, kí ni la wá fẹ́ ṣe sí? Àfikọ́ lọ́mú ìyá rẹ̀ gbé. Ká ṣọdẹ wa lọ́tọ̀ọ̀tọ̀. Kò sí nǹkan míì tí máa ń jí apariwo. Pàápàá jùlọ tèmi fi máa ń pariwo ààrẹ Gani Adams ju wípé ẹ̀yin ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Olóyè Sunday Igboho ò sí nílé báyìí, ẹ̀yin là ń wò. Olóyè Sunday Igboho èé s'Ààrẹ Ọ̀nà Kakanfò. Akọni Oòduà ní ilẹ̀ Yorùbá, ẹ̀yin l'Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Kò nílò kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ dúró de kí ìjọba kankan ó pè yín sórí ọ̀rọ̀ ètò ààbò tó yẹ kẹ́ ẹ ti ṣe kíni, tó yẹ kẹ́ ẹ ti jí gìrì sí. Tó bá ṣe pé lóòótọ́ o ẹ nífẹ̀ẹ́ àwa ọmọ Yorùbá dénú dọ́kàn, tẹ́ ẹ sì nígbàgbọ́ wípé ipò Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ wà lórí rẹ̀ ìran Yorùbá ló fi yín bẹ̀, torí ìran Yorùbá lẹ fi wà bẹ̀. So many incidents ló ti ṣẹlẹ̀ tá a ti rí wípé ẹ̀yin bàbá wa wọ̀nyí ẹ̀ẹ̀nà ní wa. Àwọn aráàbí gbé ṣẹ̀ríà kóòtù jáde. Àgbọ́ statement lẹ́nu ẹ̀yin bàbá wa kẹ́ ẹ sọ̀rọ̀ lé lórí. Àwọn ọmọ yìí náà là ń pariwo, là ń jà fitafita pé èéṣe ó ṣe lè rí bẹ́ẹ̀. Ẹ wá dákẹ́ ẹ sọ̀rọ̀. Fúlàní ń pa wá lẹ́yọrọ lẹ́yọrọ, wọ́n ń wọnú oko, wọ́n ń ba oko jẹ́, wọ́n ń fipá báwọn ìyá wa lò pọ̀, wọ́n ń jí àwọn ẹ̀gbọ́n wa àbúrò wa bàbá wa, wọ́n ń jí wọn gbé, wọ́n ń béèrè owó tabua. Ẹ̀yin bàbá wa sì dákẹ́, ẹ sì fọ ọwọ́ lẹ́rán, ẹ sì dọ́ndè lù.
ìbéèrè mi ni pé sóńdò mọ́ yín ni ṣé ìdùnnú yín ni kí ọmọ tí a tẹ̀lé yín ìdùnnú yín ni ká máa kú lẹ́yọrọ lẹ́yọrọ ikú ọlọ́run ọ̀pá wa mọ́ ti á dínkù fúlàní àìgbélé ẹni ká fọrùn rọ̀ àti wá ń gbénú ọ̀dẹ̀dẹ̀ wa àti ń kán lápá àti ń kán lẹ́sẹ̀ gbọ́mọgbọ́mọ là ń gbọ́ngbà kan ó ti di gbé bàbá gbódìdí ọmọ gbódìdí ẹni lọ ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀ ń wòran ìnirú kábíyèsí olúwo tẹlú èmi ọ̀mọ ní owó kíní burúkú tí a máa ń mú yẹn fún wa ẹ̀ tó bórí ayélujára ní ṣèjẹta kọ́ni báwọn níjọ Wednesday lẹ́yìn tó bórí ayélujára ọlọ́run sọ fún ẹ káwọn ọlọ́balọ́ba má ṣe ìṣẹ̀ṣe má ọlọ́run èwo ló fóònù yín tẹlú olúwo ẹ wà nú àwọn ọba tí kàdéhùn ọba ràn Yorùbá ẹ wà nú ọba tí ń gbàbọ̀dé fúnlẹ̀ káàárọ̀ òjíire ẹ sì ṣe mẹ́dọ̀ kẹ́ ẹ má bàa rí ìbínú ọlọ́run ẹ ti gbàgbé ni olúwo ìgbà tẹ́ ẹ fẹ́ jọba mo rí ọwọ́ yín tẹ́ ẹ tanná fìtílà olójú mẹ́rìndínlógún èéṣe tí wọ́n tanná rẹ̀ sórí Kùránì fún yín wọ́n ṣe tán sórí tẹ̀síbíyù fún yín ó ṣe jẹ́ pé ìlànà ìṣẹ̀ṣe lẹ fi dọ́ba ìlànà tẹ́ ẹ fi dọ́ba ilẹ̀ wa kọ́ ọ́lẹ̀ ní ìsìn lẹ wá tàpá sí kọ̀ wá tó sẹ́ni ọba yín ágìwù lé lórí ẹ tó wá ń discourage àwọn ọba tán nígbàgbọ́ náà ṣẹ̀ṣe. gbogbo yín Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Hakeem Ọ̀wọ́adé kìnní wọ́n mọ̀ páyín náà ó ti máa rí gbogbo nǹkan bí ṣe ń lọ ojú iṣẹ́ lẹ dé sí o kété tí ọ̀pá àṣẹ bá ti tẹ̀yìn lọ́wọ́ láyà ọ̀la tí í ṣe sátidé ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ káàárọ̀ òjíire ẹ dákun ẹnikẹ́yìn náà kọ́kọ́ mú ṣe. ẹ̀yin náà lágbára láti pèpàdé lọ́balọ́ba nílẹ̀ káàárọ̀ òjíire gẹ́gẹ́ bí Aláàfin onílẹ̀. ẹ wá bàbá yín lọ nílé Ifẹ̀ ní àrólé Oòduà. ẹ gbàgbé pé bóyá ẹ̀yin àti Ọ̀nìrìṣà ẹlẹ́jọ jẹ́ irọ́ kan náà kẹjọ jẹ́ ọjọ́ orí kan náà àmọ́ ẹ rí àpèrè Ọọ̀ni gẹ́gẹ́ bí àpèrè bàbá ńlá yín. kẹ́ẹ̀sì jọ ṣe kí ni kẹ́ẹ̀jọ pé bíríkótó ẹ pé bíríkótó àwọn ọmọ àlénú lọ́balọ́ba ẹ flush wọn out. ẹ jẹ́ wọn mọ̀ pé wọn ò jẹ́ nǹkan. ọba tó bá fẹ́ bára Fúlàní lọ ẹjẹ́ ọba lọ. ẹ jẹ́ fi àmì sáàfin rẹ̀ ẹ jẹ́ Yorùbá ó dẹ́yẹ sáàfin irú ẹni bẹ́ẹ̀ gbogbo tó bá fẹ́ ṣe kọ́lọ́ rèé máa ṣe lókè ọya. kábíyèsí ikú bàbá yèyé pẹ̀lú àrólé Oòduà unity tó wà láàrin bàbá mi Àtàndá Lówólódù bí ìyèrè ọba Lámídì Ọláwọlá Àtàndá Adéyẹmí kẹta ọwọ́ ọ̀fẹ́ tí àwọn àti Ọ̀nìrìṣà ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì ọwọ́ ọ̀fẹ́ tí a jọ nà síra wọn ní ìran bàbá sọ́mọ ẹni mo fẹ́ kẹ́ ẹ lò kẹ́yìn náà nà sí Ọ̀nìrìṣà ìyẹn kábíyèsí Aláàfin Ọ̀yọ́. kẹ́ ẹ jẹ́ kí àwa ọmọ yín kárí wípé lóòótọ́ ẹ tó gbangba sùn lọ́yẹ́ pé lóòótọ́ ẹ̀yin ọba Yorùbá ti ṣetán láti gba ìran Yorùbá lẹ̀ lóko ẹrú. kẹ́ẹ̀yé máa kọrin kí olóṣèlú
kẹ́yẹ máa lùlù bámúbámú ni mo yóò mú ọmọ pé bí ń pọ mẹ́nì kọ̀ọ̀kan. Gbogbo ẹ̀yin ládéládé ńlẹ̀ káàró òjìrè ṣáṣẹ ti kúrò lẹ́nu yín ni. Gbogbo yín pátá ẹ wọ ìyẹ̀wù lọ, ẹ pe alálẹ̀ ìran Yorùbá. Gbogbo àwọn tí ń dàran Yorùbá láàmú ẹjá lálẹ̀ ó mú ẹ. Ìbá àṣọba ní ìbá àṣejòyè bí bá ń gbàbọ̀dẹ̀ fúnra Yorùbá kílẹ̀ Yorùbá ó mú. Ìwọ ṣekúṣẹyẹ kálálẹ̀ Oòduà ó mú. Ó ń ṣe mí ọ̀ ń gbà mí, àti dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbani. Gbogbo ẹ̀yin ládéládé ńlẹ̀ Yorùbá, èmi nígbàgbọ́ pé ọ̀pá àṣẹ ọwọ́ yín ó ní àrà tẹ́ ẹ lè fi dá, ìrùkẹ̀rẹ̀ yín ó ní tẹ́ ẹ lè fi dá, adé orí yín ó ní tẹ́ ẹ lè fi dá. Ẹ fi gbogbo ẹ̀ ṣépè fáwọn ọ̀tá ìran Yorùbá. Ẹ gégùn fáwọn ọ̀tá ìran Yorùbá kọ́ ṣẹ níwọ̀rọ̀ ẹ̀sẹ̀sà. Ìgbà náà àwa ọmọ yín á kọrin rékì yín. Ẹyẹ gbé adé orí yín la Àbújá mọ́ nítorí kọ́ńtíráàtì. Kí lọ bá fẹ́ fi road kọ́ńtíráàtì ṣe? Sọba tó gba kọ́ńtíráàtì lọ́wọ́ ìjọba road kọ́ńtíráàtì bó ló ṣe fẹ́ lẹ́nu ọ̀rọ̀? Ẹ dá wa lóhùn. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọba ilé tí ń ra màálù fáwọn Fúlàní torí Fúlàní kan ò lè wọnú ìlú wá láti sẹ́tù síbì kan láìsí pé ẹ̀yin ọba yìí mọ̀ ń pa ẹ̀. Agbọ́tọ̀ ọba tó ẹgbẹ́ wọn ní over 20,000 cows ló ní, kí ló dé? Bọ́ ọba kú wọn ó sin màálù mọ́ ni. Ẹ wá kó fún Fúlàní tí ẹ bá wá ba oko jẹ́ tán ẹ wàá máa ní kíní kan ẹ wá ń fún àwọn àgbẹ̀ lówó. Ṣé owó ń dí làálàá wọn ni? Ṣó ń dí òógùn wọn ni? Iye tí wọ́n fi èrè wọn pa ṣe lẹ́ ń san fún wọn. Èsè tẹ́ ẹ̀ sòfin kíkẹ́yìn Fúlàní dáradára àfẹ́ rí yín lẹ̀ wa mọ́. Dandan ni ká jẹ màálù ni. Ẹ̀rẹ̀ ewúrẹ́ ńkọ́ kọ̀sá díẹ̀ ni. Èsè tẹ́ wọ́n fìyà jẹ wá. Ṣé báwọn bàbá wa àwọn ẹ̀yà wa láyé ìjọ ṣèbí olú ni wọ́n ń jẹ? Olú tí wọ́n lọ sa olú nídìí ìkòkò. Táwa olú lọ nú oko pẹ̀lú gúre. Ìgbà yẹn mọ́mọ́ ẹ̀fọ́ yẹn pọ́nyẹ́rin tẹ̀tẹ̀ àbáláyé ṣọ́kọ́. Ìbáwọn ẹ̀fọ́ tá à ń lò nu tá à ń jẹ tá à ní mọ̀gá pa àfẹ́ràn jẹun. Èéṣe màálù òjijì tí gbogbo ẹ̀yin ọba aládé ilẹ̀ Yorùbá wá di olówó màálù. Owó màálù tẹ́ ń ṣe ń kó àkóbá bá ètò ààbò ìran Yorùbá. Ẹ gbọ́sẹ́ màálù tẹ́ ẹ ràjọ fún àwọn Fúlàní yìí ìní ń fún wọn lórí ọ̀fẹ́ láti máa ṣe bọ́ bá ṣe wù wọ́n. Àbí ń gbọ́ ọba àlú ọba aládé bá ti ra màálù sọ́dọ̀ Fúlàní kọ́ máa bá wọn sìn. Ọ̀rọ̀ wo lọ́ba wá fẹ́ sọ? Ọba ti jẹ tòdò ẹnu kọ òdodo. Ẹ ṣàánú àwa ọmọ yín kí gbogbo yín wá máa ronú àtúbọ̀tán. Gbogbo ẹ̀yin ládéládé ńlẹ̀ Yorùbá ẹ máa rántí ọjọ́ kan àjọkàn ọjọ́ tẹ́sùn tí ò ní sẹ́ni tí ó jí yín mọ́. Ọjọ́ tí wọ́n pààrọ̀ orúkọ yín kúrò ní kábíyèsí tí wọ́n sọ́dọ̀kú ẹgbọ́kú bọ́ta. Ìní ẹ máa rántí o kẹ́ ẹ fi darí àwa ọmọ Yorùbá sí dáadáa. Kẹ́ ẹ fi darí àwa Yorùbá sí ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Gbogbo àwọn tá a dẹ̀ agitate fún Yorùbá nation. Ó fọlọ́dúnmarè bẹ̀ wá ẹ jẹ́ ká ṣe ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Ọ̀nà tó tọ́
àti ọ̀nà tó yẹ nìkan ló lè tètè gbé wa délẹ̀ lérí o. ẹ já fi òótọ́ ọnú ṣe é. ẹ má ṣe struggle Yorùbá nation nítorí pé ẹ fẹ́ kọ́rọ̀ jọ. ilé tá a bá fi tọ́mọ ìrìnnì wo gbogbo ẹni bá sa owó ìran Yorùbá jọ tó gbá ọmọ Yorùbá lọ́tún tó gbá wọn lósì tó wá fi kó nǹkan jọ tó fi kó ọrọ̀ jọ bọ́ba yóò rí ọ tọ̀run wò ọ́ o. gbogbo nǹkan pátá yóò sì run lójú ẹ̀mí rẹ torí ọ̀pọ̀ àwọn ìyá wa bàbá wa tí ń bẹ ní diaspora kò rọrùn àmọ́ ìfẹ́ tí wọ́n ní sí ìran Yorùbá tí wọ́n ní sí ìran wọn ìní ń jẹ́ wọn máa ti ọwọ́ bo àpò láti máa fi tọrọ kọ́bọ̀ ránṣẹ́ láti dá sí struggle ìran Yorùbá, and that shouldn't be taken for granted. tí wọ́n bá wá wò pé o ti rí shop o ti rí office tó o fẹ́ ṣí sí ìran Yorùbá lọ́rùn láti máa dọ́gbọ́n máa exalt wọn máa gbowó lọ́wọ́ wọn, ìwọ́nu ọlọ́nu gbogbo ń tọ́ bá sì fi rú owó bẹ́ẹ̀ kó jọ ìsọmọdé ìṣàgbà yóò run lójú ẹ̀mí ẹ̀. ẹni bá rè ìlú èbó yá mọ̀ pé kò rọrùn. ìyá wa míì ṣe wọ́n ń pọ̀ di arúgbó. ẹlòmíì àwọn arúgbó èbó wọ́n yàgbẹ́ ní tí bàbá wa mi ò lè ṣe nílẹ̀ Yorùbá tí ò lè ṣe yóò máa ṣe lọ́hùn torí kó lè rówó. síbẹ̀síbẹ̀ àwọn iṣẹ́ ẹ̀gbin wọ́n ń ṣe é. kágbàlagbà wọ́n máa ṣiṣẹ́ bíi 17 hours lórí ipò fẹ́ rí owó. nínú owó náà wọ́n tó wá fi ránṣẹ́ láti fi support struggle ìran Yorùbá. ìwọ kan wà á jókòó bì kan ọwọ́ ń tànran Yorùbá òròpọ̀ ń tàn wọ́n ọ̀ ń tanra rẹ̀ òròpọ̀ ń tànran Yorùbá. So many things has happened which we decide to keep quiet. ṣé báyìí náà ni Dúpẹ́ Onítìrí Dúpẹ́ gbàgbàgbàgbà ó tó yáwó àyálẹ̀ lọ́wọ́ ọmọ Yorùbá torí pé ọmọ Yorùbá a máa ń tètè gbà pé nǹkan lọ bó ti yẹ kó lọ. When Olóyè Sunday Igboho joined Yoruba nation struggle ó ní bá a ṣe ń ṣe é. ìgbà tí Dúpẹ́ Onídọ̀tí dé ó da gbogbo ẹ̀rú ó lóun kéde orílẹ̀-èdè wọn. I know our thought and belief ìní wípé kí ìjọba àpapọ̀ Nàìjíríà kí á kéde Yorùbá nation gẹ́gẹ́ bí ikọ̀ agbésùmọ̀mí. àmọ́ Olódùmarè ò fún wọn ṣe. tógun ọ̀tá ọ̀bá jà wá ẹ má jà fogun lé jára wa. So many people message me láti béèrè pé kọ́lọ̀ ń ṣàánú ni à ń dáwó sí gbá à ń dáwó sáwo à ń dáwó sí kòkò bàbá àsásùn. mo ní wọ́n máa dá náà ni títí tí tọ́lọ́wọ́ ìgbé wa délẹ̀ lérí. In as much tẹ́ ẹ bá ti nígbàgbọ́ nínú àwọn tẹ́ ẹ dáwó fún pé wọn à ní sowó yín bálabàla ẹ̀yin fi gbàgbọ́ kan ṣe. ìyá máa fẹ́ fowó tàdá mòwó dání báyìí tẹ́ẹ̀sì pè sí pé owó tí mo fi lẹ̀ yìí o tó bá ti jẹ́ wípé wọn à ní fi ṣe tí ẹ sọ báwọn ò fi ṣe báyìí ní orí fóńtọ̀n báyìí ní orí fóńtọ̀n tàbí ẹ sọ lọ́kàn ara yín pé owó òògùn mi rèé o ìní mo fẹ́ fi dá sí ní tẹ́ ẹ ní dá sí yìí o tí n bá wá fún yín lówó yìí tẹ́ ẹ ṣe tó yẹ kẹ́ ẹ ṣe Ọlọ́run ò bá ń bi wọ́n ẹ fọlọ́run lẹ̀ pẹ̀lú ẹ̀. àdàbí ń jà ó jèpè tínú èèyàn bá má àdàbí ọjà ó jèpè lọ. inú kan ní kólóyè Sunday Igboho ṣayọ kí ló dé tàwa lè máa lonú kan ẹjá máa fi òótọ́ ọnú bá máa Yorùbá lò. kí n máa pera mi wọ́ríọ̀ ní ìsìn tí mo mọ̀ pé lè jagun tí mo mọ̀ pé wọ́ríọ̀ bí kankan. The only thing I can do is to solicit fún àwọn tí mo mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ kì í ṣe wọ́ríọ̀ orí social media.
àwọn warrior tí ó exist àwọn kan ń dààmú wọ́n ń lálàsé lórí ìran Yorùbá ẹ̀yin kan sì jókòó ní kọ̀rọ̀ yàrá yẹn sì ń gbowó ẹ̀rẹ̀ pé yóò dáa fún yín lè dáa fún yín o mo kí òmeyọ̀ gan òmeyọ̀ ò kì í sinmi a máa ń sọ̀rọ̀ ńgbà míì lóru Lady K náà ńgbà míì wọ́n á pè mí lóru omíyalé àmọ̀ tó gbọ́n kábàá máa lọ́lọ́run ọba wa ṣe ẹ jáde àmọ́ ṣàdúrà ọlọ́run lọ́ba tí gba orílẹ̀-èdè fún yàn kì í ṣe bọ́lọ̀ wọn sọ̀kalẹ̀ wá látọ̀run odò misquote me àmọ́ akitiyan wa ọlọ́run ọba wa gbé ládé ètò ààbò lórí bó ṣe rí yìí àwa gbọ́pọ̀ àwọn Fúlàní wọ́n wá ń wọlé Yorùbá tí gbogbo àgbáyé bẹ̀rù àti adẹni yẹ̀yẹ́ tí wọ́n bẹ̀rù mọ́ wọ́n wá ń wọnú àbàjábà wa wọ́n wá ń pa àwọn ọmọ Yorùbá àwa dákẹ́ by now tí mo expect ní rí I didn't see it ní tí mo rò kó yẹ kó ti ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ omi báyìí la àkọ́kọ́ tẹ̀ ká tó tẹ̀yàn rìn nǹkan kan ni ó bí nǹkan tá a bá ní gbogbo ètò tá a fẹ́ ṣe tí ó bá sí security tí ò sí ìdáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ọmọ Yorùbá gbogbo nǹkan yòówù tá a bá ṣe ọ̀fúùtù fẹ́ẹ̀tẹ̀ àṣà tí ò ní kan ni. olóyè Sunday Igboho set standard fọ́ọ̀rọ̀ ètò ààbò ran Yorùbá kí ló dé tá a mọ́lé standard yẹn kí ló dé tá a mọ́lé tá a bá dúró bí ọmọ ogun tá a dúró tìkárakàrà tá a sọra wá dé àfọ́kù ugò tí dúró tìkára níbo Fúlàní ọgbà wọlé sí ala ìran Yorùbá lóògùn mọ́ kò sí mọ́ bẹ́ẹ̀ ṣe wò mí ẹ jẹ́ n fi kan hàn yín ẹ ti rí bó ṣe kéré mọ́ ẹ̀yà sọ́nà ní Ọlọ́run ní járìn ìjọ bí ń pànà ìwọ àfáà kan wá ní ìmọ̀sìn gbẹ́rẹ́ pásítọ̀ kan wá lóògùn ọ̀dà mo rò pé ẹ sí èrè oògùn ọ̀dà kí Fúlàní ó pa mí dànù má ti gbé nǹkan mi ọrùn ẹ ti rí má ti gbé sọ́rùn ń wọ̀ sọlé mo ń lọ bí n bá fẹ́ lọ. mo ń lọ sẹ́ni wíẹ̀ tí n bá fẹ́ lọ ìsìní ṣe nǹkan ẹ̀gbin pẹ̀lú ẹ̀ torí kò sóògùn tí ò léèwọ̀ níbo wà ìran Yorùbá níbo la fagbára àwọn bàbá wa sí bàbá tó ṣe kinní yìí fún mi he is over 80 years lákùfò nígbà náà lọ́hùn lákùfò kẹ́ ẹ lè mọ ìgbìyànjú tí a bá ṣe ń rìn kí tó aburúkáburú kan kò yóò máa sọ ọmọ Yorùbá pẹ̀lú ewé àtegbò tó lódùmarè fún wa tí sì ń jẹ́ àfiwọ́ tó ọ̀bá rí lò dáadáa ó ní tó bá ṣe tẹ̀sùn báà ní tẹ̀sùn báà rí ìjì ń pe Ọlọ́run àmọ́ yẹn ò ní pé kí n fi ìṣẹ̀ṣe bàbá wa lẹ̀ ọmọ ọba ni mí ńlẹ̀ Ìbàdàn gbogbo ẹ̀ ní bàbá mi fi kọ́ mi àti ìlànà ìṣẹ̀ṣe àti ìlànà ẹ̀sìn àjòjì tẹ́ mú wá fún wa ǹṣe ní síngbẹ́rẹ́ gbogbo nǹkan ìlànà gíláàsì ìlọ́bàáyé wa jáde bí tá a dé yìí wọ́n dúpẹ́ lọ́wọ́ bàbá akékaka àtàwọn àgbà Àgbẹ̀kọ̀yà tó ń dìde báyìí tó dá ọmọ ogun jọ wípé yéé ṣe nǹkan ọ̀gbọ́dọ̀ máa lọ bí ṣe ń lọ yìí
náà la wá ń bẹ̀ yín pé kẹ́ ẹ dákun ẹ bá wa ràn wọ́n lọ́wọ́. àtúgbọ̀n kankan lẹ́yìn bàbá wa bíi mélòó kan tá àti gbọ́ kí wọ́n ti ràn wọ́n lọ́wọ́. ìtí á nílò pọ̀ sọ ẹ pé àwọn nǹkan kéékèèké ni tẹ́ ẹ lè ṣe àmọ́ torí wípé àwọn ará oko àwọn ò lórí ọ̀fẹ́ owó náà fi lè rà á àfi ká solicit. mo bọ̀ pé kálá gbé kámẹ́rà lọ́nú gbónìsìn tán display gbogbo ẹ mọ̀ ràn wọ́n lọ́wọ́ kíákíá and all that kò ṣúrò pé lóòótọ́ wọ́n ń jago fúnra Yorùbá. torí náà ńkọ́ mo fi Olódùmarè bẹ̀ wá mo falálẹ̀ Yorùbá bẹ gbogbo wa ẹ jẹ́ á kún wọn lọ́wọ́. ogun kò ní tẹ̀yìn gbé wá ru o. a ṣẹ́gun gbogbo ìran gbogbo ogun tí ń jà Yorùbá pátápátá. mo sọ yìí mo dúró náà torí àsọjù ọ̀rọ̀ ní díjà alẹ̀. àbẹ́yìí tí mo sọ yóò ti yé wa. àwọn Àgbẹ̀kọ̀yà yẹn ẹ kún wọn lọ́wọ́ ẹ̀yin ọba Yorùbá ẹ ṣọ̀kan ẹ̀yin tó ń jà fómìnira ìran Yorùbá ẹ jẹ́ á ṣe pẹ̀lú òótọ́ ọ̀nù. olóyè Sunday Igboho gbogbo akitiyan yóò ní kò ní já sófo agbábá Professor Banji Akintoye. I love you all and I will continue to love you. gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí pátápátá ẹ jọ̀ọ́ wọ́n ní ibi a ti ń tọ́jú aláàárẹ̀ láti ń tọ́jú ara ẹni dátà ti fẹ́ bà tèmi jẹ́ wàláì mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àtilé àtoko àtọ̀nà ìdá ní 1000. ní báyìí ti ṣe prógrámù báyìí dátà bí o ní 20,000 torí mo dátà wọ́n á f'Olódùmarè bẹ̀yìn ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣíjú àánú wò mí 09036 371643. ọ̀rọ̀ nípa àwọn Àgbẹ̀kọ̀yà tán ń dábí ẹ̀dùn tán ń rọ̀ bí òwe yìí ẹ mẹ́sẹ̀gì mi 09036 371643. àwọn nǹkan tán náà ní ìdí bí ẹ bá lè gbà ràn wọ́n lọ́wọ́ ń bẹ̀ kámọ́ 09036 371643 09036 371643 plus 23490 36 371643. Thank you so much. Yoruba Nation, no going back.